torí làṣẹ wàá gbó wàá tọ́ ó ní kábàámọ̀ láyé gbogbo bó ṣe ń ṣe àmọ̀táyé lọ́rùn máa fojú rẹ̀ wò ẹ́ máa jẹ́ kó yanjú rẹ̀ wá ká ìyanjú ẹ̀sìn dáadáa ìlọsẹ̀dì abẹ́ ilé ìtẹ̀ dáwọ́lé yìí àti ọmọ ṣolúgà àti táwọn àlejò ó ti yọrí sí èrè àtúbọ̀ ìjọrí sí jù bẹ́ẹ̀ lọ ilé arójú ọ̀nà aláyè lágbára ọlọ́run lágbára ìdùnnà rẹ̀ tí ò ní kéré nínú ọ̀rẹ́ nígbàkigbà tó bá ń sọ unity wọn á máa rántí yín ẹ̀ṣẹ̀ ògbó akáàbọ̀. aláìlúwà ẹkú mímọ̀ yìí pé bàbá kì í ṣe olójú dẹ́rùbọ̀yẹ. ọjọ́ yìí kan náà ni wọ́n gbéra ni wọ́n lọ sí ilé gómìnà ìpínlẹ̀ Ògùn láti lọ rèé jábọ̀ fún un. ẹ jẹ́ ká gbọ́ ohun tí àrẹ̀mọ Táíwò Álímì sọ níbẹ̀ lọ́jọ́ náà. kábíyèsí Your Excellency àwọn àlàyé ti fẹ́ ṣe nípa ìpàdé yìí bó ṣe ti ń ṣẹlẹ̀ ẹni tó bẹ̀ máa ń bá àwa mẹ́ta ní sáré káàkiri ní Tolúlàṣẹ mo lòun wà sí ọmọ mi òun ló ń ṣàlẹ̀ ó ti ní yàrá lọ́dọ̀ mi ní ṣèwádìí amadé tó ní yàrá ti lọ́dọ̀ tí ó ṣe ọmọ dáadáa ní ọlọ́run àti ọ̀rọ̀ pẹ̀lú àwọn ọba ọmọ ṣàdúrà ó ṣe Your Excellency kábíyèsí. ẹ jẹ́ ká tún gbọ́ ọ̀rọ̀ ọba Oníkòyí. ó ti gbà lọ́wọ́ mi Tolúlàṣẹ alájàṣẹ la wí Oníkòyí abẹ́sàn àtẹ̀sán ó wà lájàṣẹ ó sì wà ní ìyàjẹ̀ bájà. wọ́n ti gba ọmọ yẹn gbogbo Yorùbá ti bá wọn sí fún yí o tó máa ṣiṣẹ́ fún wa ọ́fíìsì o ní ọ́fíìsì lọ́hùn wá ní ọ́fíìsì pàápàá ń bì yìí láti pé kó mọ̀ máa coordinate iṣẹ́ méjèèjì àwọn ọmọ Táíwò náà ti fún ẹ ní yàrá kan lọ́dà ó dùn mọ́ wa bẹ́ẹ̀ so ìdè kan wẹ̀ wá síbi bí gómìnà rí ẹ dáadáa ní àkàbá wọ́n ti bá ìyàwó Eléwú wá níjọ́. lọ́jọ́ náà ó fa Tolúlàṣẹ ó fà á lé gómìnà lọ́wọ́ wípé ó ti jìyà jù nílẹ̀ Yorùbá ó sì nílò ìtọ́jú báyìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò mọ̀ sírànlọ́wọ́ látọ̀dọ̀ gómìnà ohun tó fi rí bẹ́ẹ̀ ó wà ní àárín àwọn ọba Royal Vanguard àti gómìnà fúnra ara rẹ̀ ó sì ràn sọ́lọ́run ọba. ìpínlẹ̀ Ògùn mo kí akọ̀wé ìjọba àti gbogbo àwọn kọmíṣánná wa lọ́tún lọ́sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn ló wà níbí kì í ṣe gbogbo wọn ní bá lè dárúkọ. lẹ́yìn èyí Tolúlàṣẹ mú ọba Adékìlúmọ̀ lọ sí ààfin ọba Síjúwadé Olúbùṣe Ọọ̀ni nílé Ifẹ̀ láti jẹ́ kí wọ́n mọ̀ wípé òun ni ó jẹ́ ààrẹ ìgbìmọ̀ lọ́balọ́ba ilẹ̀ Bẹ̀nẹ̀ lásìkò yìí. ọjọ́ yìí ni bàbá ń lọ sí ààfin Olúkòyí tìlú Ìkòyí nípínlẹ̀ Ọ̀ṣun láti lọ sí ààfin tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ sí lọ́jọ́ náà gbogbo wọn sì jọ lọ. ọjọ́ alárinrin ni ọjọ́ tá à ń wí yìí kódà ọba orin Saheed Òṣùpá lè lérí ọjọ́ náà. ẹgbẹ́ àwọn orin tó kọ̀. ajígìrì ajígìrì kẹgbẹ́ Ifẹ̀ ga olórí ayé ní Ifẹ̀ òye kàmúra láti tẹ̀síwájú kàmúra láti tẹ̀síwájú.
tẹ̀síwájú ká múra láti tẹ̀síwájú. Olórí ayé ní ìfẹ́ olóye kámúra láti tẹ̀síwájú kámúra láti tẹ̀síwájú.
Bákin. Àṣẹ. Àṣẹ. Wíṣẹ́ àfọ̀gbọ́n. Bájọ́. Báwo ló? Bájọ́. Ṣé. Ọmọ Sẹ́fàyàtì. Bájọ́ àbálíkẹ́sálẹ̀. lẹ́yìn tí wọ́n ti kúrò ní nàìjíríà tí wọ́n padà sí Benin Republic, ètò kan wáyé ní àárín olóyè Tolúlàṣẹ, ọba Adékìlúmọ̀ àti àwọn kan ní ààfin Àjùwọ̀n. ẹ gbọ́ ohun tí ọba Alájùwọ̀n sọ. lẹ́yìn ọlọ́run tó wáyé ká kí ọmọ wa Tolúlàṣẹ orí ó ti wà lẹ́nu iṣẹ́ yìí sí ó pẹ́ díẹ̀ nígbà tó adébi tó fẹ́ dé a rí pé nígbà tó ṣe jiná ní káwé ọ̀pọ̀lọpọ̀ ọba bẹ̀rẹ̀ sí ń tì í sẹ́gbẹ̀ẹ́ wọn ní kò lè ṣeé ṣe torí ká sọ òótọ́ fúnra wa ní tẹ̀sí ìjọba ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí nígbà tí mo fẹ́ jọba ọjọ́ tí mo gbadé wà ń dúró níbi ètùtù fún gbogbo ọjọ́ tí mo ṣe ń di ètùtù ó wà ń bẹ̀ ọjọ́ tí mo gbadé ó wà ń bẹ̀ kódà ó dàbí pé òun pẹ̀lú Salomon Bioku òun ló jẹ́ chancelier de l'ordre national. Bàbá Bioku bàbá tí ó tó kú náà ni wọ́n sọ ó dàbí pé òun pẹ̀lú bàbá yìí ni ó jọ wá nígbà náà gbogbo fọ́tò ẹ̀ wà ń bẹ̀ àfihàn àwọn journalist tó wá láti Èkó rédíò àti tẹlifíṣọ̀n nígbà yẹn òun ló kó gbogbo wọn wá kò gba dọ́là kan lọ́wọ́ mi kò béèrè nǹkan lọ́wọ́ mi gbogbo ọjọ́ tí wọ́n lò ń bí àfi agbára tèmi ni ń jẹ jíjẹ àti mímu tí wà lẹ́nu ẹ̀ ti pẹ́ tẹ́lẹ̀ ọba kan nínú àìsúnmára wa torí abára wa jagun gidi ó fà ní ọba tọ̀hún ẹ̀ tẹ̀lé kò lè fojú kan ọba tọ̀hún òun ló wá wọnú ẹ̀ pé ká mú àwọn ríra nǹkan kan títí lábẹ́rẹ́ díẹ̀ títí débi tá a dé. inú mi á dùn torí ríra wa tá a bẹ̀rẹ̀ sí ríra wa a mọ problem tí ń bẹ ní ààfin kọ̀ọ̀kan làwa ní gbogbo ẹ̀ wá lójú nígbà tá a ṣe tán àwọn ọba ikú wọ́n tún bẹ̀rẹ̀ sí ń bá wa jà torí nígbà tá a dá ẹgbẹ́ wa lẹ̀ ó fọ́ ẹgbẹ́ tó pa gbogbo apọ̀ ó fọ́ ẹgbẹ́ náà lẹ́ẹ̀kan náà nígbà tí gbogbo ọba aládé kò nú ẹ̀ kò tó wá fu ọba tó wúlò kan bẹ̀ mọ́ ó fọ́ gbogbo ọ̀dà gbogbo ẹ̀rú wọ́n bá mi jà o wọ́n bá mi jà títí pẹ̀lú gbogbo agbára pé èmi ni mo ṣe pé pẹ̀tù kì í sọ̀rọ̀ pé kò tún sí ẹni tó lè kọlù wọn pé èmi ni mo ṣe president tó wà lábàá sẹ́yìn mo bá pè é sẹ́yìn pé. ṣe rí ibi tẹ́ ń wò yìí ààfin Àwùjalẹ̀ ni Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú
lọ́jọ́ tí ọba Síkírù Adésọ̀nà ń ṣe ayẹyẹ 50 ọdún lórí oyè. Gẹ́gẹ́ bí àṣepọ̀ wọ́n pe àwọn ọba ilẹ̀ Bẹ̀nẹ̀, bẹ́ẹ̀ àwọn náà wà. Ẹ jẹ́ kí a gbọ́ ohun tí ààrẹ wọn tún sọ fáwọn akọ̀ròyìn lọ́jọ́ náà. ó fi hàn wá wípé a yàtọ̀, kò sí yàtọ̀ kan nínú ara wa nínú wa, torí èmi ò mọ̀ nílé ayé mi pé yín wàá bá àwọn ọba Nàìjíríà ṣe, a máa ṣe bí ọmọ ìyá, a máa ṣe bí ọmọ bàbá, yín mọ̀. Kódà àwa náà pàápàá, gbogbo ọba Yorùbá tó wà nílẹ̀ Benin ọmọ Nàìjíríà ní gbogbo wọn. Gbogbo ọba Yorùbá tó wà nílẹ̀ Benin, ẹni tó kò ní Ifẹ̀, àwọn ẹni tó kò ní Ọ̀yọ́, ọmọ ìyá ní gbogbo wa. A tẹ mọ ara wa tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nílẹ̀ Benin pàápàá. Ìkà ló ṣe é ní ìgbò ẹ̀rọ lọ́pọ̀ ṣe. A rí i pé bí ó bá ń lọ báyìí, a fi hàn àwọn ọmọ wa ń pé kò sí àtọ̀ kan láàrin wa, kan náà ní gbogbo wa. A ti máa ń wá sí program yìí dáadáa tẹ́lẹ̀, a máa ń tẹ̀lé ìjọba láti ìdí dáadáa tẹ́lẹ̀. Wọ́n a máa ń gbọ́ pàdé ìlú láì báwo ni àwọn ìdílé sí program wà ní Tolúlàṣẹ ni ẹni tó rìn gbogbo ìrìn tó tọ́ títí débi tá à ń dé yìí. Torí nígbà kí Gbẹ̀ngà Daniel tó kún bí ẹsẹ̀, Tolúlàṣẹ ló ń bá wọn ṣètò, ló ń bá wọn sọ̀rọ̀ pé àwọn ẹ̀gbọ́n yín, àwọn àbúrò yín ọ̀pọ̀ nílẹ̀ Benin ó yẹ kẹ́ tún ara ọ̀rọ̀ yín, ó yẹ kó jẹ́ báyìí, ó yẹ kó jẹ́ kíni o. Òun ló ibi tá a wà lónìí yìí, iwájú Ọlọ́run ọba tó dá wa àti iwájú èèyàn ló lágbára adé tí bẹ lórí mi. Tolúlàṣẹ ni ẹni tó ṣe tó dájú títí débi tá a dé yìí. Sọ̀rọ̀ mi yé yìí, ó ṣe wà nìyẹn. Bàbá wo ni lẹ́yìn gómìnà Gbẹ̀ngà Daniel tí àwọn ṣe ìrànlọ́wọ́ kẹlẹ̀ súnmọ́ra dáadáa, Tolúlàṣẹ ló máa ń ṣe gbogbo wọn ìyẹn tí bá máa gbọ́ yín ní kábíyèsí. Bẹ́ẹ̀ni, Tolúlàṣẹ ni òun ló máa ń wá bí ọ̀rọ̀ kan bá wà nílẹ̀ Èkó báyìí ní Nàìjíríà. Tolúlàṣẹ ni máa wá sọ fún wa pé ó jẹ́ báyìí, ó jẹ́ báyìí. Ká ní òun gangan ni coordinator yẹn ó yẹ, torí òun ló bá débi tá a wá bí tá a bá dé yìí, òun ló ṣe. Kábíyèsí níwọ̀n ìgbà tí èmi ti máa ń wá fún gbogbo àwọn ìṣètò wọ̀nyí, èmi máa ń wò pé ó dàbí pé wọ́n máa ń fi nǹkan Tolúlàṣẹ lọ́wọ́ níbi kábíyèsí ẹ máa ń dá àwùjọ, ẹ máa ń fún wọn àti ẹ máa ń fi ìyàwó mọ́tò máa tó yìí. nílọ níbọ̀ kódà àṣírí pọ̀ tí àwọn yàn ò fẹ́ fi hàn lórí kò sínú ẹgbẹ́, kò sínú ètò ló fà ní Oníkòyí wá fi dúró Tolúlàṣẹ, Oníkòyí ló fi dúró yìí. Lẹ́yìn yẹn gbogbo àpapọ̀ wa tó wá sọ ní ambassadọ̀ wa. Ambassadọ̀ wa jẹ́ gbogbo ètò àwọn ọba lọ́ba ní ilẹ̀ Nàìjíríà àti ilẹ̀ ṣe wà. Tolúlò tí wà ló jẹ́ gbogbo àpapọ̀ ọba. Kábíyèsí gẹ́gẹ́ bí ambassadọ̀ ti president gbogbo ọba olórí adé gbogbo ẹni jẹ́ ìkàlẹ̀. Àǹfààní wo ló wà ní ambassadọ̀ yìí? Kì í ṣe èmi ló ṣẹ̀ṣẹ̀ sọ àpapọ̀ wa ló sọ ọ́ náà ká tún wá ṣètò kí n tún wá jẹ president tọwọ́ tí ì jẹ́ bẹ́ẹ̀ kí n tún wá joyè kí n tún wá jẹ president tó yẹ yín lọ bó ṣe wà. Wọ́n ní ọ̀rọ̀ kankan àti sọ. Ẹnìkan ní Tolúlàṣẹ jẹ́ tó fẹ́ràn ìṣàbílẹ̀ bíbá lè máa sọ pé ó fẹ́ràn ìṣàbílẹ̀ ó fẹ́ràn àwọn orí adé ó fẹ́ràn ọ̀nà gbogbo ìtẹ́ ń ṣe kò tí ìrànlọ́wọ́ kan fún ìrànlọ́wọ́ kan fún ó sì ní bí ẹnu wa ò bá kò a lè ní ìlọsíwájú láéláé abádé ibi tá a wà lónìí agbára Tolúlàṣẹ ní Ọlọ́run ló ní ìgbìyànjú ó dá mi lójú pé bí mo bá wà lórí àga ẹ̀tọ́ tó yẹ sí àwọn tí kókó jẹ
nínú ètò orí adé yóò jẹ́ ṣe wà ní kábíyèsí. tó pẹ̀lú gbogbo akitiyan àti iṣẹ́ takuntakun tí Tolúlàṣẹ ṣe yìí ìpínlẹ̀ Ògùn mà fún un ní nǹkan kan yàtọ̀ ságo tí wọ́n fi hàn títà fi hàn yín lẹ́ẹ̀kan òun àgbo tí wọ́n fún un lọ́jọ́ sí níṣẹ́ ni wọ́n dànù bí omi ìsanwó o. Tolúlàṣẹ mà tó tẹ̀síwájú ó ní òun gbà wípé kò sójíṣẹ́ kan tí kì í ní àgbélébù tiẹ̀ ó lóun gbà wípé àgbélébù tòun ni wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ fóun kò burú